A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Àwọn agbébọn ti jí kọmíṣánná fún ìròyìn, àṣà àti ìrìnàjò ìgbafẹ́ ní ìpínlẹ̀ Benue, Matthew Abo ní Zakibiam ìjọba ìbílẹ̀ Ukum, ìpínlẹ̀ Benue. Olùbádámọ̀ràn lórí ìmọ̀ ẹ̀rọ sí gómìnà àná, Tahab Agazua, ni ó ṣe ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lálẹ́ àná ọjọ́ Àìkú. Ó ní kọmíṣánná tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ni àwọn agbébọn jí gbé ní ilé rẹ̀ láàrin aago 8 alẹ́ àná. Agazua nínú àtẹ̀ránṣẹ́ ṣe àfihàn bí àwọn agbébọn tí wọ́n wá pẹ̀lú alùpùpù ṣe pàṣẹ fún ìyàwó, ọmọ àti àwọn alábàágbé láti dojúbolẹ̀ kí wọ́n tó jí kọmíṣánná gbé lọ. Ó ní àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣàlàyé wípé àwọn ajínigbé tí wọ́n wá pẹ̀lú alùpùpù 4 yìí pàṣẹ fún kọmíṣánná kí ó jókòó sórí alùpùpù, ẹnìkan jókòó tì í lẹ́yìn kí wọ́n tó gbé e sá lọ. Wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó ọlọ́pàá létí. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí ni wọ́n ṣe ìbúra fún kọmíṣánná tí ó wá láti ìjọba ìbílẹ̀ Ukum gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Gbogbo akitiyan láti bá agbẹnusọ ọlọ́pàá Catherine Anenen ló já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ àjọ àwọn olùkọ́ iléèwé gíga Academic Staff Union of Universities (ASUU) akàwégboyè Emmanuel Sodeke ti ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí ìlàjì àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga jọ̀wọ́ ẹ̀kọ́ wọn láàrin ọdún méjì bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti gbégi dínà àlékún owó iléèwé gbogbo ìgbà. Sodeke ṣe ìkìlọ̀ yìí lálẹ́ àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè. Ó ní àlékún owó gọbọi owó iléèwé lè ṣe okùnfà kí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ jọ̀wọ́ ẹ̀kọ́ wọn bí agbára wọn kò bá gbé owó sísan. Ó ní èyí lè ṣe àkóbá fún orílẹ̀-èdè nítorí bí àwọn wọ̀nyí kò bá re ilé-ìwé, wọ́n lè sọ ara wọn di ìránṣẹ́ fún àwọn tí kò fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè. Sodeke ṣe ìrántí ìgbà tí ó ń kàwé láàrin ọdún 1960 sí 1970. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, ó ní ìjọba ni ó ń san owó fún òun. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, ó ní ó yẹ kí ìjọba pèsè ààyè fún àwọn ọmọ mẹ̀kúnnù láti ráàyè kàwé. Àbí báwo ni òbí tí ó ń gba náírà 50,000 naira ṣe fẹ́ san $300,000 naira owó iléèwé? Ó wá rọ ìjọba láti ṣe àlékún owó iléèwé mọ́ ìṣúná wọn sí ó kéré tán 15% sí 100% budget allocation fún ètò ẹ̀kọ́ kí àjàgà yìí bá lè rọrùn fún àwọn òbí. Nígbà tí ààrẹ àjọ ASUU ń sọ̀rọ̀ lórí ètò owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga, ó ní èyí kò lè yọrí sí dáadáa àyàfi bí ìjọba bá ṣe àgbéyẹ̀wò rẹ̀. Pàtàkì jùlọ ibẹ̀ ni wípé bí ìjọba bá lè yí orúkọ rẹ̀ padà kúrò ní owó yíyá kí ó di owó àyáàsan grants. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ Tribunal tó ń gbọ́ awuyewuye èsì ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkó ti da ẹ̀sùn tí olùdíje du ipò gómìnà Gbadebo Rose-Favour àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ Labour Party nù kúrò nínú ẹjọ́ Ọlájídé Adédìran tí gbogbo ènìyàn mọ̀ sí Jandor láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Jandor ni ó pe ẹ̀sùn tako èsì ìdìbò gómìnà Babájídé Sanwó-Olú àti dókítà Ọbáfẹ́mi Hamzat láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) nínú ìdìbò ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Alága ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta, adájọ́ Harum Asham ni ó kọ́kọ́ kéde wípé ìdájọ́ yìí yóò wáyé lórí ẹgbẹ́ òṣèlú PDP àti olùdíje rẹ̀ kí wọ́n tó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn Gbadebo Rose-Favour láti Labour Party. Bákan náà ni ó ṣe ìkéde wípé adájọ́ Michael Abdullahi ni yóò ṣe aṣojú fún ìgbìmọ̀ láti ka ìdájọ́ síta. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, adájọ́ Abdullahi ṣì ń ka ìdájọ́ lọ́wọ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó, dókítà Ọbáfẹ́mi Hamzat pẹ̀lú akọ̀wé iléeṣẹ́ ìjọba Bímbọ́lá Sálú Ùdèyìn ṣe wà ní ìkàlẹ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni kò kófìrí Rose-Favour àti Jandor. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin 7 láti Ifásitì Gòso, Federal University of Gòso
ni àwọn òṣìṣẹ́ aláàbò Joint Task Force JTF ti Operation Adarin-Daji ní ìpínlẹ̀ Zamfara ti gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ó lé ní 20 akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nígbà tí àwọn agbébọn ṣe ìkọlù sí ilé àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà lẹ́yìn odi ilé-ìwé ní abúlé Sabongida, ìjọba ìbílẹ̀ Bungudu ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ẹtì tí ó kọjá. Gẹ́gẹ́ bí àlàyé Zagazola Mahama, ọ̀jọ̀gbọ́n níbi ká gbógun ti àwọn agbébọn ní ẹkùn Lake Chad, 7 nínú àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni wọ́n dóòlà pẹ̀lú òṣìṣẹ́ ọkùnrin 3 láti iléeṣẹ́ ìmọ̀-ẹ̀rọ Gupram Engineering Services Limited. Síwájú àkókò yìí ni ikọ̀ aláàbò dóòlà àwọn 6 ní kété tí wọ́n jí wọn gbé. Àpapọ̀ iye àwọn tí wọ́n gbà kalẹ̀ ti jẹ́ 13. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti ṣe àpamọ́ ẹ̀sùn tí Alhaji Muritàlá Àjàká, olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ 11 oṣù kọkànlá ní ìpínlẹ̀ Kogi pè tako gómìnà Yahaya Bello àti àwọn kan lórí ẹ̀sùn wípé wọ́n ń gbèrò láti fi ọwọ́ ṣìkún òfin mú un. Adájọ́ Inyang Ekwo nínú ọ̀rọ̀ rẹ̀ sún ìgbẹ́jọ́ lẹ́yìn tí agbẹjọ́rò Àjàká LC Aruwa àti agbẹjọ́rò gómìnà AM Adoye pẹ̀lú àwọn agbẹjọ́rò lórí ẹ̀sùn sọ èrò ọkàn wọn. Iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria NAN ni ó jábọ̀ wípé síwájú àkókò yìí ni Àjàká pè fún ààbò láti ilé-ẹjọ́ lórí àwáwí wípé ẹ̀mí òun wà nínú ewu, bí ó ti bẹ ilé-ẹjọ́ kí ó fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo ohun tí ó lẹ́tọ̀ọ́ sí. Lára rẹ̀ ni ẹ̀tọ́ àti gbélé ayé, ẹ̀tọ́ sí ọ̀rọ̀ sísọ, ẹ̀tọ́ àti rìn káyàn-fanda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó ti fi ẹ̀sùn kan gómìnà Yahaya Bello gẹ́gẹ́ bí afẹ̀sùnkàn àkọ́kọ́, bákan náà ni ó fi ẹ̀sùn kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kogi, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS pẹ̀lú adarí rẹ̀, gbogbo wọn ni wọ́n jẹ́ afẹ̀sùnkàn kejì dórí ìkẹfà. Fún ìdí èyí, adájọ́ wá rọ gbogbo àwọn afẹ̀sùnkàn wọ̀nyí àti ikọ̀ wọn láti má ṣe fi ọwọ́ ṣìkún òfin mú olùfisùn tàbí fi sí àhámọ́, kí wọ́n má dáyà já ẹ̀mí rẹ̀ tàbí fi ọwọ́ kan ohun ìní rẹ̀ títí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ àdáni olókoòwò Center for the Promotion of Private Enterprises CCPE ti rọ ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN láti fagilé gbogbo òfin tí ó rọ̀ mọ́ àtúnṣe owó náírà. Adarí CPPE Muda Yusuf ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde àná ọjọ́ Àìkú níbi tí ó ti yànnàná èròǹgbà oníkókó 10 10-point agenda fún gómìnà CBN tuntun Ọláyẹmí Kàdóso. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tí ó kọjá ní CBN ṣe ìkéde òfin àtúnṣe owó náírà tí wọ́n sì fi gbèdéke rẹ̀ sí ọjọ́ 21 oṣù kìíní ọdún yìí. Lẹ́yìn èyí ni ọmọ Nàìjíríà fojú winá ọ̀wọ́ngógó náírà. Ọjọ́ 8 oṣù kẹta ní ilé-ẹjọ́ tó ga jùlọ pàṣẹ wípé kí gbogbo owó wà ní níná títí di ìparí ọdún yìí. Yusuf wá rọ Kàdóso láti fagilé òfin yìí pátápátá nítorí kò sí ìdí pàtàkì fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti kàn sí ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ láti dá ilé-ìgbìmọ̀ lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ láti yẹ àga mọ́ ọn nídìí. Nínú ẹ̀sùn tí agbẹjọ́rò rẹ̀ Àgbàmọ̀fin Ẹ̀bùn Adénúrúwà pè ní igbákejì gómìnà ti sọ fún ilé-ẹjọ́ kí wọ́n fagilé ìgbésẹ̀ ilé-ìgbìmọ̀ títí ìgbẹ́jọ́ tí òun tìkára rẹ̀ pé yóò fi wáyé. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ìgbìmọ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti yọ Ayédatiwa bí wọ́n ṣe kọ lẹ́tà sí i wípé kí ó wá káwọ́ pọ̀nyìn rojọ́ lórí bí ó ṣe ná owó ìlú nígbà tí ó ń delé fún gómìnà. Lára àwọn afẹ̀sùnkàn láti rí gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu, ìjọba ìpínlẹ̀ Ondo, ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo, agbẹnusọ ilé-ìgbìmọ̀ Olúmídé Ọládìjí, akọ̀wé ilé-ìgbìmọ̀ àti adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ondo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Iná ṣẹ́yọ ní apá kan ilé-ẹjọ́ tó ga jùlọ lónìí ọjọ́ Ajé ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé àwọn panápaná àti ọlọ́pàá tètè dáwọ́ iná náà dúró. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, adarí ìròyìn Dókítà Festus Akande ní apá kan ilé-ẹjọ́ ni iná ọ̀hún bà, wọ́n sì ti kápá rẹ̀, kò dé yàrá ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò ààrẹ. Akande tẹ̀síwájú wípé ìwé àti ẹ̀rọ kọ̀ǹpútà ní iná ọ̀hún bàjẹ́, àwọn sì ní ẹ̀dà àwọn ìwé wọ̀nyí lórí ẹ̀rọ, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ iná yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.